Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, àwọn alátìlẹ́yìn wa, olùpamọ́ wa, gbéyìnga fún àánú àti ojú rere ńlá látàrí o láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù kẹrin. Àgbàdúrà wípé owó ọmọ àlàáfíà ìbùkún àti ìtẹ̀síwájú yóò rú fún wa lẹ́ni ní orúkọ Jésù. Àti ọ̀rọ̀ tí a gbọ́ yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò nílò ìdísí wa ní ọjọ́ ìdájọ́ o. Bá gbé tí ọ̀tún wa wọlé, kò dìgbà tó sì jáde. Títí àgbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn nínú ọkọ̀ Adéjàre Adébóyè kọ. Ìní ọjọ́rú ọjọ́ 16 oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé dídi ohun èlò sí ọlá. Dídi ohun èlò sí ọlá mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkẹta ẹsẹ̀ ìkọkànlá. Mátíù orí ìkẹta ẹsẹ̀ ìkọkànlá. Lóòótọ́ ni èmi fi omi baptisi yín fún ìrònúpìwàdà, ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ, ó ń bọ̀ lẹ́yìn mi, bàtà ẹni tí èmi kò lè gbé. Òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín. Ìgbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Lúùkù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìdínlógójì. Lúùkù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìdínlógójì. Ní oṣù kẹfà, a rí áńgẹ́lì Gabriel láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó lọ sí ìlú kan ní Gálílì tí a ń pè ní Násárẹ́tì, sí Júdíà kan tí a fẹ́ fún ọkùnrin kan tí a ń pè ní Jósẹ́fù ti ìdílé Dáfídì. Orúkọ Júdíà náà sì máa jẹ́ Màríà. Áńgẹ́lì náà sì tọ̀ wá. Ó ní, àlàáfíà ìwọ ẹni tí a kọjú sí, ṣe lóore. Olúwa ń bẹ pẹ̀lú rẹ. Alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin. Ṣùgbọ́n ọkàn rẹ̀ kò lélẹ̀ nítorí ọ̀rọ̀ náà. Ó rò nínú ara rẹ̀ pé irú kíkí wo ni èyí. Áńgẹ́lì náà sì wí fún pé, má ṣe bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Ṣàkíyèsí, ìwọ yóò lóyún nínú rẹ, ìwọ yóò sì bí ọmọ kan, ìwọ yóò pe orúkọ rẹ̀ ní Jésù. Òun yóò pọ̀ ọmọ ọ̀gá ògo jùlọ ni a ó máa pè é. Olúwa Ọlọ́run yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún un. Yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé. Ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. Nígbà náà ni Màríà wí fún áńgẹ́lì náà pé, èyí a ti ṣe rí bẹ́ẹ̀ nígbà tí èmi kò mọ ọkùnrin. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún un pé, ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá, àti agbára ọ̀gá ògo yóò sì jìbọ̀ ọ́. Nítorí ohun mímọ́ tí a ó ti inú rẹ bí, ọmọ Ọlọ́run ni a ó máa pè é. Sì kíyèsí, Èlísábẹ́tì ìbátan rẹ, òun pẹ̀lú sì lóyún ọmọkùnrin kan ní ògbólógbò rẹ̀. Èyí sì ni oṣù kẹfà fún ẹni tí a pè ní àgàn, nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Màríà sì wí pé, wọ ọmọ ọ̀dọ̀ Olúwa, kí ó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Áńgẹ́lì náà sì fi sílẹ̀, ó sì lọ. Wàyí, tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn nínú ọkọ̀ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Lẹ́yìn tí o bá ka àkòrí tòní, o lè béèrè pé, báwo ni mo ṣe lè di ohun èlò sí ọlá? Ìdáhùn tó rọrùn náà ni pé o nílò ẹ̀mí mímọ́. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkọkànlá dé ìkẹtàlá, Ọlọ́run sọ fún Sámúẹ́lì, mo rán ọ lọ sí ilé Jésè nítorí mo fẹ́ gbé ọba kan dìde níbẹ̀. Jésè kò mú Dáfídì wá ṣáájú o, nítorí gbogbo ìdílé gbàgbọ́ pé Dáfídì kìí ṣe ẹni tí ọba tọ́ sí. Ẹ̀wẹ̀, ní kété tí Dáfídì dé, Ọlọ́run wípé ó níyì o. Sámúẹ́lì dà òróró lé Dáfídì ní orí. Bíbélì wípé ẹ̀mí Ọlọ́run bà lé. Nígbà tí ẹ̀mí Ọlọ́run bá bà lé ọ̀dọ́mọkùnrin kan, ó di ẹni tí Ọlọ́run fẹ́ kí ó jọba. Ọlọ́run ní ètò ńlá fún ayé rẹ o, ṣùgbọ́n o nílò agbára ẹ̀mí mímọ́ lórí ayé rẹ láti lè mú ètò Ọlọ́run ṣẹ fún ayé rẹ. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹfà, Sámúẹ́lì sọ fún Sọ́ọ̀lù pé ẹ̀mí Ọlọ́run yóò bà lé ọ, ìwọ yóò sì sọ tẹ́lẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ ọkùnrin lásán di wòlíì o. Nínú ìwé Onídàájọ́ orí ìkẹtàlá ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, áńgẹ́lì kan sọ fún obìnrin kan pé yóò bí ọmọ kan tí a pè tí yóò di onídàájọ́ ní Ísírẹ́lì. Lẹ́yìn tí a bí ọmọ náà, Bíbélì sọ pé ẹ̀mí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní gbé rìn. Nígbà tí ẹ̀mí Ọlọ́run bá bà lé ẹnìkan, ẹni náà yóò di ẹni tí Ọlọ́run yóò sọ pé yóò jẹ́. Ní Bíbélì kíkà tòní, nígbà tí áńgẹ́lì náà sọ fún Màríà, ìwọ yóò bí ọmọkùnrin kan, ọmọ ọ̀gá ògo jùlọ ni yóò jẹ́. Ó béèrè, báwo ni èyí ṣe lè ṣẹlẹ̀ nígbà tí mi ò tí ì mọ ọkùnrin kankan? Áńgẹ́lì náà sọ fún un ní ọ̀nà àbáyọ tí ó ga jù sí àwọn ọ̀rọ̀ tí kò ṣeé ṣe. Ẹ̀mí mímọ́, nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé ọ,
ó ṣe ohun tí kò ṣeé ṣe o, ó sì ní oyún Ọlọ́run nígbà tí ẹ̀mí mímọ́ bà lé e, ó sì bí ọmọ náà sáyé. Ó di ohun èlò sí ọlá nítorí ẹ̀mí mímọ́ bà lé e. Ǹjẹ́ òun bá ẹ̀ṣẹ̀ jà ìjàkadì bí? Ǹjẹ́ ó nira fún ọ láti lo àkókò níwájú Ọlọ́run ni bí? Ǹjẹ́ ò ń ṣe aláìní iná àti ìtara láti gbé ayé mímọ́ bí? Ǹjẹ́ ò ń padà sínú èébì àti ìwà búburú rẹ àti ìwà abárakú rẹ bí? Kígbe fún agbára ẹ̀mí mímọ́. Iná ni ẹ̀mí mímọ́ jẹ́ o. Nígbà tí iná bá sì bẹ nǹkan wò, ohun tó bẹ̀ wò kò ní wà bákan náà mọ́ o. Nígbà tí ẹ̀mí mímọ́ tó bà lé Sọ́ọ̀lù onínúbíni, a yí padà sí Pọ́ọ̀lù àpọ́stélì o. Olùfẹ́, ẹ̀mí mímọ́ máa ń yọ àwọn ohun èlò, ó máa ń yà sí mímọ́ fún èrèdí Baba tó ga jù, ó sì nílò rẹ̀ láti di ohun èlò sí ọlá. Kókó àdúrà: ẹ̀mí mímọ́ alààyè, bà lé mi ní ọ̀nà ọ̀tun kí o sì lò mí fún ògo rẹ. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, ẹ̀mí mímọ́ alààyè ni mo béèrè fún. Ẹ̀mí Ọlọ́run alààyè, ó yá bà lé mi kí o lè lò mí ní ọ̀nà ọ̀tun, kí èmi náà kí n lè jẹ́ ohun èlò sí ọlá fún ìwúlò Baba. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ohun àní nàá ni ó dàbọ̀.